ìyá ọmọ tó ń múra bí obìnrin tọ́wọ́ tẹ̀ ti sọ̀rọ̀. Àìmọye ìgbà ni Sultan ti gba omijé lójú mi. Ìyá tó bí ọmọkùnrin aláàbọ̀ ara tó ń ṣe bí obìnrin káàkiri ìlú Èkó tó fi ń tọrọ owó táwọn èèyàn sì fún ní owó ńláńlá láwọn ìgbà kan kó tó di pé àṣírí rẹ̀ tú láìpẹ́ yìí ti sọ pé bó tiẹ̀ jẹ́ pé ọmọ náà lòun fẹ́ràn jù síbẹ̀ àìmọye ìgbà ló ti gba omijé lójú òun. Nínú ọ̀rọ̀ tí obìnrin yìí arábìnrin Kàfáyàtì Adélékè bá ọkùnrin kan sọ lórí ìkànnì ayélujára ló ti ṣàlàyé pé ọmọ 4 lòun bí. Ọjọ́ 23 oṣù kẹsàn-án ọdún 2005 lòun sì bí Sultan. Ó ní orúkọ táwọn sọ nìyẹn, òun kò mọ ibi tó ti rí Ẹniọlá tó ń pe ara rẹ̀. Ó sọ síwájú sí i pé gbogbo nǹkan tí ọmọkùnrin máa ń ní lára ní Sultan ní, bó tilẹ̀ jẹ́ pé aláàbọ̀ ara ni láti gbà ìbí rẹ̀, ṣùgbọ́n láti ọdún 2018 ló ti bẹ̀rẹ̀ sí í ṣe bí obìnrin nílùú Òṣogbo kó tó di pé ó lọ kọ́ṣẹ́ àwọn tó ń tún ojú ṣe, ìyẹn makeup artist. Obìnrin yìí fi kún ọ̀rọ̀ rẹ̀ pé tí àwọn bá ti lọ mú un níbi tó bá ṣeré lọ tó ti ń ṣe bí abo, níṣe ló tún máa sá kúrò nílé, ṣùgbọ́n nígbà tó di ọdún 2020 ló sá kúrò lóṣogbo pátápátá tó sì lọ sílùú Èkó. Láìpẹ́ yìí ni àṣírí Sultan tú pé ṣe ló ń díbọ́n fún àwọn aráàlú bí obìnrin láti gba owó lọ́wọ́ wọn, tó sì ti jẹ́wọ́ pé lóòótọ́ ọkùnrin lòun. Nígbà tí àṣírí tú ní ọmọkùnrin náà kúkú gbé ìtìjú tà tó sì jáde tó ní ọkùnrin lòun lóòótọ́, ṣùgbọ́n òun múra bí obìnrin nítorí ipò aláàbọ̀ ara tí òun wà, nítorí tí òun kò bá ṣe bẹ́ẹ̀ kò sẹ́ni tó máa ran òun lọ́wọ́. Bẹ́ẹ̀ ló purọ́ pé ìyá òun ló lu òun tí ọwọ́ òun fi rí bẹ́ẹ̀, ṣùgbọ́n obìnrin tó ń sọ̀rọ̀ pẹ̀lú ìbànújẹ́ ọkàn náà ní irọ́ ló ń pa, ó ní bí òun ti bí i nìyí. Ọmọkùnrin tó ń pe ara rẹ̀ ní Ẹniọlá fáwọn èèyàn ṣàlàyé pé nígbà tí òun wòye pé àwọn èèyàn kì í fẹ́ tètè ran ọkùnrin lọ́wọ́ lòun ṣe pinnu láti máa ṣe bí obìnrin. Ẹniọlá ní ìròyìn rẹ̀ jáde láìpẹ́ yìí lásìkò tí ọkùnrin adẹ́rìn-pòṣónú ní Brain Jota ṣalábàápàdé rẹ̀ níbi tó ti ń kiri omi tútù lẹ́gbẹ̀ẹ́ títì tí ìyẹn sì fún ní $400,000 400,000 naira. Gẹ́gẹ́ bí Brain Jota ṣe kéde lórí ìkànnì ayélujára rẹ̀, ó ní atáraṣe makeup artist ní Ẹniọlá pé ara rẹ̀, àìsí iṣẹ́ ló sún òun dédìí ọjà títà pẹ̀lú bí òun kò ṣe lè rìn dáadáa náà. Brain Jota wá ké sí àwọn ọmọ Nàìjíríà láti ràn án lọ́wọ́ pẹ̀lú ipò tó wà, ṣùgbọ́n kò pẹ́ rárá láṣírí Ẹniọlá tú pé ọkùnrin ni, àti pé ṣe ló fi nǹkan lẹ nǹkan ọmọkùnrin rẹ̀ tí kò fi hàn síta nínú aṣọ obìnrin tó máa ń wọ̀. Nínú ọ̀rọ̀ tí òun fúnra rẹ̀ sọ, ó ní kò sí iṣẹ́ lọ́wọ́ òun ni o, àwọn èèyàn kò sì ṣetán láti ran òun lọ́wọ́ gẹ́gẹ́ bí ọkùnrin, ìdí nìyẹn tóun fi ń ṣe bí obìnrin káàkiri. Florence Babasola ló ṣàkójọpọ̀ ìròyìn yìí fún Aláròyé online television.